tí a lọ́tọ̀ọ̀tọ̀ kárìíra wa gbàjọ àṣẹdẹdẹ ọlọ́lẹ̀ yìí ọyọ̀ndá ń gbálùkọ́ kan àmà gbégbé sí ayé kọ̀kan mi káwà bẹ̀rẹ̀ wa léèrè mi àti ẹ̀ká bẹ̀rẹ̀ wa léèrè àṣẹtọ́lọ́ ń pa ìsà tẹ́lẹ̀ language mẹ́ta ń bẹ tí Ọlọ́run bá fi pàṣẹ language ní ká bẹ̀rẹ̀ wa léèrè ká ronú sí níbi kan Ọlọ́run sọ pé wa'tasimu bihablillah jami'an ìyẹn ni pé ẹ̀dùrọ̀ mẹ́sìn ẹ̀dùrọ̀ mọ́kún Ọlọ́run tọ́nà sí kẹ́lẹ̀ jẹ́ ní Ọlọ́run ká lè mú ikú ònú kòtò àfi fa ikú ònú kòtò orí ìburú kòtò náà já ànàmà kòtò tó lè mú kẹ sọ́ọ̀tì láyé ká sọ pé wáyé asán àwọn afẹ́ mú ikú mbẹ̀ ó kò tẹ́ lè dìmọ́ ọ̀nà ní Islam ṣùgbọ́n ẹ̀dìmọ́ jẹ̀míyàn gbogbo yìí ní kẹjọ kójọpọ̀ kálẹ̀ àmà tó mẹ́ dáadáa wala tafarraqu ẹ má fànká bẹ́ẹ̀ bá ti kójọ ẹ má fànká bẹ́ẹ̀ bá sì fànká ẹ kójọ gbólóyìn ó kéré àbí òkèrè èdè aláàkọ́ èdè aláàkejì ní Allah yuhibbul ladhina yuqatiluna fi sabilihi saffan ka'annahum bunyanun marsus Ọlọ́run ló mọ fẹ́ràn àti jagun sójú ọ̀nà Ọlọ́run saffan ní sáfù kan ṣoṣo tí wọ́n á tó débi pé ka'annahum bunyanun marsus wọ́n dà gẹ́gẹ́ bí ìgìrìlé tí a tó búlọ̀kù ẹ̀tọ́ tọ́ sí àgbẹ̀ tó bá ti wà pẹ̀lú ara wọn ìgìrì wọn ó dò wọ́n ṣe fẹ́ ká wà nù àpapọ̀ ká lẹ̀pọ̀ ká jọ ìmọ̀ra wọn ká má dàbí búlọ̀kù tí a ń rí kélekèle búlọ̀kù tí a ń lé kélekèle kan bí wọ́n ṣe kèsè léwé ikọ́ Islam ilé rẹ̀ yàbá bá ṣe Islam á lẹ̀pọ̀ á jọ ìmọ̀ra wọn sọ́fàn èdè mélòó ìdí ọlọ́kẹta ọlọ́ni àwọn wàlẹ̀dínà àmọ̀nù ba'duhum awliya'u ba'd alwilaya nìyẹn wìláyà ni ma gbà fún ẹni wọn ọlọ́run tó sọ wípé alladhina kafaru sẹ́dá kèfèrí ba'duhum awliya'u ba'd wọ́n máa ń bára wọn ṣe wọ́n máa ń lẹ̀ mọ́ra wọn wọ́n máa ń jọ pawọ́pọ̀ ṣe nǹkan illa taf'alu tẹ́yìn náà bá pawọ́pọ̀ kẹ́ lẹ̀ mọ́ra yín wọ̀láwù ní pẹ́ta bá ti ráwọn èèyàn kan tí a kó jọ tí ó ń ṣètò Ọlọ́run lọ kálẹ̀ tí a náà pọ̀ mọ́ kálẹ̀ pọ̀ tó bá jẹ́wọ̀ nìkan tó lẹ̀pọ̀ pé o lérò lẹ́yìn wọ́n náà ní ayẹ̀ tí wọ́n náà kó jọ lẹ́wọ́n pọ̀ Ọlọ́run ní tẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ takùn fitnatu fil ard èyí lẹ́sìn sábà bí tí fìtìrán tí ó fi kárí gbogbo ilé ayé wa fasadun kabir ìwà àbàjẹ́ ó sì kárí ayé gbogbo ìwà àbàjẹ́ tẹ́ rí kẹ́ẹ̀rí any country tẹ́ bá rí kẹ́ẹ̀tìrì bẹ̀rẹ̀ látorí kọ́ntù tẹ́bí àti ẹjọ́ wà yìí àwa mùsùlùmí la fà á tí bàjẹ́ ìfìwà bẹ́ ebi náà lórílẹ̀-èdè kan ní àdáálẹ̀ torí àti máa gbógun ti islamu tí ó wà fẹ́ islamu orílẹ̀ ní wíẹ̀ àti gbogbo ragagaka nǹkan mẹ́ta ń bẹ red line ní lọ́dọ̀ Amẹ́ríkà àtàwọn tí wọ́n lẹ̀ pọ̀ mọ́ lára islam nǹkan mẹ́ta rẹ̀ rí bá bá ti fílẹ̀ báyìí iná sòyò sí ni àmà lọ náà ni Amẹ́ríkà ò sì fẹ́ rí aláwọ̀kọ́ onáà ní ìlàáfà jẹ́ ń pè ní ìlàáfà ní pé kí gbogbo orílẹ̀-èdè tó bá jẹ́ orílẹ̀-èdè mùsùlùmí kí wọ́n lẹ̀pọ̀ kí wọ́n lè fi gbogbo orílẹ̀-èdè mùsùlùmí tó gbọ́ mùsùlùmí lónìí orílẹ̀-èdè ìwé ìṣèjọ́ kèsè bíbíà kèsè lè kéwo orílẹ̀-èdè Saudi orílẹ̀-èdè ní Egypt orílẹ̀-èdè ní Jordan orílẹ̀-èdè ní Iraq orílẹ̀-èdè ní tí wọ́n bá wá lẹ́ra wọn pọ̀ tí wọ́n yẹn nìkan lólórí tí wọ́n sì fún orílẹ̀-èdè kan sí headquarter ọ̀nà pè ní khilafa Al-Qur'ani sọ àdíṣì sọ Amẹ́ríkà ló wọ́n fẹ́ rí àwọn tó sáájú wọ́n practice yẹ títí di 1928 àbí 1924 astagfirullah 1924 àwọn tó sáájú wa 1924 ni wọ́n tó wá kéde ní Turkey pé wọ́n kà lùkú òtúká o ànábì lọ bẹ̀rẹ̀ Atatürk ló wó ó kọ́ rẹ̀ Kamaluddin Atatürk ànábì wa àkọ́kọ́ mùsùlùmí ló wó olórí ibú Kamali agent America agent Jew agent àwọn Crusaders
òun lówó ṣùgbọ́n kí lọ́lọ́run ṣe fóun náà akin pupa wọ́n pọ̀ ní eré àbí Turkey àtàwọn kọ́ńtírì kan àwọn akin pupa wọ́n fẹ́ẹ̀ jọ àwọn akin kábàtà máa ń rí níbi mọ́ngòrò ṣùgbọ́n wọ́n ti àwọn ọ̀gbọ́dọ̀ tààyàn kò sóògùn èèyàn òògùn kú tàbí kọ́ jẹ́ra kù ní kò sí òògùn ẹ̀ èyí sì rí wọ́n gbòòrò inú gbó kìjìkìjì ló ti rí wọn máa ń dá tiẹ́ sí àwọn akin ẹ lọ́wọ́ wá ìgboro náà wọ́n wá ta olórí burúkú yìí òun lọ sọ wá dẹni tí wọ́n mú lórílẹ̀-èdè kọ̀ọ̀kan tí wọ́n ń pa wá lẹ́yọ̀kọ̀ọ̀kan yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ì mọ́ Nàìjíríà ibì kan náà gbogbo wa wà Nàìjíríà ó nílé modé mẹ́wàá ní Istanbul Nàìjíríà ló kọ́ Nàìjíríà a ní ilé ní Turkey ilé ẹ̀lẹ́mbàsì wa nígbà tí gbogbo wa tá a wà lẹ́yọ̀kan lábẹ́ Turkey headquarter wa náà pè ní Istanbul mo ti sọ fún yín ti pẹ́ oníbàárí mo sọ ní gbogbo program mo sọ mọ́ Nàìjíríà wọ́n ń bọ̀ abẹ́ rẹ̀ o abẹ́ ti gbàgbé gbogbo àmọ́ mọ́ tẹnumọ́ wọ́n ń bọ̀ o kí ló yẹ kí wọ́n fi gbọ́dọ̀ wá nítorí pé tí a pa wọ́n bìlífù pé ó tó fẹ́ rú wọ́n ti pa náà rẹ̀ àwọn gbà pé àwọn ti parẹ́ láti 1924 ọgọ́rùn ọdún ti lọ lé lórí wọ́n á wò pé pọ́sìlù kìkìní wọn tó wá padà òun náà ní khilafa ìjọba mùsùlùmí àpapọ̀ kí gbogbo orílẹ̀-èdè mùsùlùmí àpapọ̀ ni ẹ ń pè bẹ́ẹ̀ kẹ́nìkan wá máa darí ẹ̀. ẹnu òkà tọ́lọ́ ń fún wa láàrin àwọn orílẹ̀-èdè àgbáyé 190 kankan bá 96 196 ló ń jókòó lọ́wọ́lọ́wọ́ àwọn kan sì kà síbi 206 ẹ̀kọ́ jìnà síra wọn náà kò jìnà pọ̀ náà orílẹ̀-èdè tí ń jókòó mítìn lọ́wọ́ tí ń gba rẹ̀ ní United Nations àjọ ìṣọ̀kan àgbáyé báyìí kí mùsùlùmí wá ní 67 bẹ̀ àmọ́ 67 bá ṣiṣẹ́ wàhálà tó 57 péré ní ẹni ra kójọ tó sì gbára ní Muslim country wọ́n gbára ní Organization of Islamic Cooperation tẹ́lẹ̀tẹ́lẹ̀ conference ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ country ni Organization of Islamic Country àwọn Amẹ́ríkà náà wọ́n ń fúnlẹ̀ mọ́ wọn lọ́gbọ́dá máa pè ní conference wọ́n ní ìyẹn náà conference ẹ̀ máa ṣe meeting bẹ́ẹ̀ wọ́n tó wá pè ní ọ̀dà cooperation wọn ń jẹ lọ́wọ́ wọ́n ní Muslim country làwọn ni wọ́n yọ Islamic yẹn kó mẹ́wàá làwọn ò lè yọ àwọn Muslim country làwọn pé àwọn ẹjọ́ nàfẹ́ máa jẹ́ bẹ́ẹ̀ àwọn náà ní agbára níbi pé ṣe ẹ̀ka Amẹ́ríkà máa sọ pé wọ́n ran Nàìjíríà lọ́wọ́ ẹ̀dá kan ṣé sùkúùkù ṣọ́ọ̀ṣì ló ní ẹgbẹ́ àwọn sùkúùkù tó fi ń da títì tó fi ń ṣe project ìjọba tó gbé yẹn jáfà ní ẹ̀ owó Islamic Bank ni wọ́n ò fẹ́ ká padà sí bá a ṣe wà tẹ́lẹ̀ wọ́n máa ń pè ní sísítẹ́mù tí a ń lò tẹ́lẹ̀ láà mùsùlùmí lágbàáyé ẹyọ kan ní gbogbo wa kíbi tá a bá rí àwà gbogbo Muslim country wọ́n wá láṣojú ní Istanbul ní Turkey wọ́n ń darí gbogbo wa wọ́n wá fẹ́ ká padà bẹ́ẹ̀ nínú nǹkan number 1 Amẹ́ríkà ọ̀fẹ́ rí láyé rẹ̀ Ọlọ́run sì fẹ́ rí ẹlẹ́ẹ̀kejì Amẹ́ríkà ọ̀fẹ́ sẹ́ríà kọ̀ fúnfin Ọlọ́run kọ́ máa rúùlù kọ́ńtù kankan àti kọ́ máa rúùlù ibi kankan ọ̀fẹ́ ìyẹn ni wípé bẹ́ẹ̀ bá kójọ tẹ́ẹ̀sì wà lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti fọ́ yín àti gbọ́dọ̀ orílẹ̀-èdè kankan kọ́ wá ti kọ́ ní kílẹ̀ àṣẹ̀ríà àbí state àbílù wọ́n fẹ́ rí kọ̀fẹ́ gbóòfin Ọlọ́run ṣẹ̀ríà pé ogun tó bá ti rí terrorist ni ó pè wọ́n àwọn tó bá sì pèpè fún kìláfà terrorist ni ó pè wọ́n yóò ti ẹ̀bá wọn jagun ní ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣé wọ́n lè rọrùn wọ́tọ́ ọlọ́ọ̀fẹ́ ìlàáfà ìsìlámíyà ó tún lọ́ọ̀fẹ́ ṣẹ̀ríà ìsìlámíyà ọ̀fẹ́ òfin wa ọ̀fẹ́ ìjọba àpapọ̀ wa àbí sọ́wọ́ rọrùn kó rí bẹ́ẹ̀ nígbà mùsùlùmí sì wà ẹ̀tíkẹ́rìtì mùsùlùmí tó ní ìdí ẹ̀ tí ó bá sí lórí ayé èèyàn lè gbàgbé pé ó ti tán máa dáàmà tí mùsùlùmí sì ń bẹ láyé nǹkan ọ̀bá àmọ́ yé ebíjọ́ kan bẹ̀ tí ọmọ ìwádìí pé bọ́ọ̀lù ẹ̀sìn ní ṣe rí gangan wọ́n fẹ́ máa òtítọ́ gan àbíṣẹ́ ìrẹ̀ ka ìka àwọn tó kọ́kọ́ sẹ̀sìn òun gẹ́gẹ́ ò ní fi kò ní dájú ara rẹ̀ pé tá a bá ní àkàtà àwọn tó kọ́kọ́ sẹ̀sìn ìtàn tó kọ́kọ́ sẹ̀sìn gbogbo tábẹ́kà ló wò fẹ́ yìí àwọn ni wọ́n gbé kalẹ̀ fún wa
pẹ̀lú àṣẹ tọ́lọ̀ pa wọ́n wá láti inú Al-Qur'an àti àdíṣà Ànábì Islam tẹ́gbẹ̀ ní Islam ni so ibi tó bá ti rí mùsùlùmí dandan ní kọ́ pọ́ òfin ìlàmà ibi tó bá ti rí mùsùlùmí dandan ní kọ́ òfin Islam kọ́ àmọ́ wá takú ẹlẹ́ẹ̀fẹ́ méjèèjì ẹ̀fẹ́ rí mùsùlùmí ó sì máa wà àjẹ́ pé ìṣòro yìí ẹ̀lérí ẹ̀kẹ́ tí ó tàn sọ̀rọ̀ kò lè stop ẹ̀rù tí ń bà yìí ìfòrò káàkiri kẹ́ máa dáwó jọ kẹ́ máa ṣe wẹ́pọ̀ torí tí a ẹni ní ìsinmi tálìkì àmì ètò nù torí mùsùlùmí ò lè parẹ́ bí mùsùlùmí bá ṣe ń bẹ ó lè má gbọ̀n láàárọ̀ ṣùgbọ́n bàbá ìdọ̀sán ọlọ́wọ́ gbọ̀n yọ mẹ́sẹ̀ tàbí tí ó bá ìdúrọ̀lẹ́ wọ́n fẹ́ méjèèjì ṣe ẹlẹ́kẹta tó wọ́n fẹ́ ẹlẹ́kẹta yẹn pín sí méjì tí wọ́n bá ní sẹ́rí ẹlẹ́kẹta yẹn pín sí méjì ṣùgbọ́n aláwo kọ̀ọ̀kan tí mo fẹ́ dá tafẹ́ fi pè kó lè bá yé wa wọ inú méjì. Number 1, Islamic awareness. Káwọn mùsùlùmí ọ̀tajú ní orílẹ̀-èdè kan pé a sì sẹ́sì bó yẹ ká sẹ́sì wọ́n bá ní àwọn àdísà ìrìnàfẹ́ padà sí ẹ̀sẹ̀ wọ́n máa pè ní Islamic awareness lábàá pè ní asáhùn al-Islamiyya tàbí wọ́n pè ní Islamic revolution kí mùsùlùmí ó yarí kọ́lọ́wọ́ ọgbà àwọn ẹ̀tọ́ àwọn táìrí dúró ẹ̀dà padà torí awareness àti revolution kìí ṣe nípa gbogbo Islam ṣùgbọ́n nípa kankan tó jẹ́ nǹkan Islam tó jẹ́ tọ́ mùsùlùmí tí wọ́n á torí ẹ̀ dìde tí wọ́n á kójọ torí tó bá parí nǹkan ẹ̀yọ kan wọ́n bèèrè nǹkan ìyókù olùtukù ṣe ò bá níye aliwilaya ni ó kàn sí revolution ní Iran pé ṣe àwọn àfà lẹ́yìn wọn jọ́gà ẹni tó bá ń tẹ̀lé àwọn àfà ẹni tó wà pẹ̀lú àwọn àfà ẹni tí ń lo ìtọ́sọ́nà ọ̀rọ̀ Ọlọ́run ẹni tó ríra ẹ̀sìn mùsùlùmí sóhun lọ́yẹ̀ kọ́ máa darí wa ní Iran ni àbí àwọn ọmọ West tí ọmọ akápẹ́ ẹ̀sìn làwọn ará ìgbà nínú wilayatul faqih ọ̀rọ̀ àwọn àfà àlàfẹ́kọ́ máa wà lókè kí sọ̀rọ̀ yìí gbúrùtù yìí jágbọ́n ní Islamic revolution ní Iran nù àwọn àfà ní sí ń darí ẹ̀ lọ́wọ́ báyìí kìí sáfà ní sí ìjọba o tọ́rọ àfà yóò he ẹ̀mí wa mú yóò lẹ̀mọ́ Ọlọ́run yóò dẹ́ ẹ̀mí wa padà sọ́dọ̀ Ọlọ́run yóò jà gbọ́lọ̀ yé yóò jà sí bọ́lọ̀ sí fẹ́ yóò kọ́ wa ìtọ́lọ̀ fẹ́ àti tí ọ̀fẹ́ yóò ṣàdáyẹrí rẹ̀ yóò dùn tí ayọ́mọ̀ sọ wa àfà nù àmájọba ìrìnlẹ̀ kọjá àfà o ṣòro yẹ pé ní Iran ìjọba méjì ní mẹ́ra ìjọba àwọn àfà ọ̀tọ̀ ni olórí wọn ni Khamenei yìí ìjọba àlú gẹ́gẹ́ tí ó wọ́n ń practice ọ̀tọ̀ ni olórí wọn ọ̀nà ni president tuntun Rouhani tàbí kílókọ rẹ̀ ti mẹ́mẹ́ tọ́rọ ìjọba tá ń dìbò yàn ọ̀tọ̀ ìjọba tọ́lọ́hun ìdìbò yàn afáàtọ̀ bá kájú ẹ̀ tọ́ mọ́ Ọlọ́run jù tọ́ gbọ́ àgbọ́yé jù ní ọ̀darí ìjọba tọ́lọ́ ìjọba ṣe náà ni pé sọ́jà tó lé jù tí agbára ẹnìkan kan ò lè ká ní kọ́ńtì yẹn ọ̀dọ̀ àwọn àfáàlọ̀ wá wà àwọn ni wọ́n yan olórí wọn ẹni ẹ bá ní ọjọ́ ìṣọ́jà ní ọjọ́ rẹ̀ gbogbo olórí ẹ̀ka pátápátá abẹ́ wọn lọ́wọ́ àmọ́ sọ́jà ìlú òun náà tó wá wà sọ́jà méjì wọ́n ní wọ́n pè kan ní revolution guard wọ́n pè ní alaharusu asawori alislam Islamic revolution guard àwọn yẹn wọ́n lè ju sọ́jà ìlú lọ sọ́jà ìlú irú sọ́jà Nàìjíríà yìí òun náà wà àná ń sọ bọ́dà àná ń sọ àwọn àbí kọ̀ọ̀kan àmọ́ àwọn tí wọ́n pè wọ́n ní revolution guard àwọn tí wọ́n pè ní revolution guard Islamic revolution guard àwọn wọ́n mọ̀ nípa technology pọ̀ wọ́n lè jẹun orí ilẹ̀ wọ́n lè jẹun orí òfurufú wọ́n pa bàálù àwọn náà ní mísà tó lọ sí Israeli yẹn àná ń control mísà tó lè rìn wọ́n ní mísà tó lè rìn láti Iran dé Amẹ́ríkà wọ́n máa kówó ní ẹ lórí wọ́n máa kó ojúbò wọn wípé ẹ̀yin ní kẹ́ wà lókè àwọn àfà lọ́wọ́ abẹ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà àwọn àfà tẹ́rí ìjọba wọn
wọ́n ń pè ọ̀rọ̀ country ni o wọ́n ṣe ń ṣe mẹ́nu ìjọba àwọn àfà parliament wọ́n wà o senate rep local government gbogbo ẹ̀ wà ọ̀tọ̀ ní ọkù ìjọba àwọn àfà ṣe wá rí ní òfin Iran òfin sọ pé ta ni ó ní agbára jù tí ó gbàṣẹ lọ́wọ́ kejì ṣé president àdìbò yẹn ni àbá àfà tẹ́ pè ní al-mursidul aala the supreme kini o mentor the supreme leader language ọmọ lò the supreme leader àfààní lóòfin táwa lọ́gá ẹmọ̀fin Iran gbogbo ilé ìgbàsọ̀ sọ pé àfààní ní ti bá Amẹ́ríkà mú wọ́n wà fẹ́ kí gbogbo kọ́jú orí bẹ́ẹ̀ pé president gan táwa bá sọ pé dáadé ẹnu ẹ̀ kọ́ dáadé ẹnu ẹ̀ àmọ́ òní darí gbogbo ìjọba ó ní darí gbogbo nǹkan tí ìjọba máa darí òun náà ní darí ẹ̀ ṣùgbọ́n tí àbá bá sọ pé o ti ṣe mistake bí kó lè dábàá rẹ̀ bá ní ẹ̀yọ́ wọ́n yọ àmọ́ kò sẹ́ni tó lè yà àfà àfi ìgbìmọ̀ àwọn alálàáfà parliament ò lè yà àfà senator ni o rep ni o kò sẹ́ni tó lè yà àfà sọ́jà ò lè yọ ẹ̀ lè dìbò against àfà náà àwọn onímọ̀ wọ́n ti níjòkó sórọ́ àwọn ni wọ́n á lè sọ pé àfà ẹ̀yin kò já àfà àmọ́ tọ́rọ Ọlọ́run wúyẹ̀ ti tako wọn àyọ tẹ̀lé pé mọ̀ ọ̀rọ̀ ìyẹ̀rá fún yí bọ́ sí ẹsẹ̀ ara wọn ìyẹn lọ́fà tẹ́rù fi ń bá wọn ó dìjọ́ tí Sunni country tó bá gbé Islam lórí bí Iran àbí jù bẹ́ẹ̀ lọ kí revolution tí yóò da Amẹ́ríkà lákẹ́kọ̀ọ́ tó sílẹ̀ torí bí wọ́n ṣe wọn àwọn èèyàn mùsùlùmí àgbáyé kò wẹ́kọ̀ọ̀mù àkídà ara àhẹ́ẹ̀tì ráhùn lórí dáadáa tó sì ṣùgbọ́n àhẹ́ẹ̀tì ẹ̀ lórí ọ̀nà tó ti sọnù níbi àkídà tí ó dá ṣùgbọ́n aláìkí wọn níbi tí wọ́n bá ti ṣe kéde o tí wọ́n bá ti dá ẹ̀tìkẹ́ ìrọ̀bá mi sẹ̀ kódà bí bẹ́lẹ̀ bọ́ bá ṣe tọ́ dá àgbàpọ̀ dá nítorí pé torípọ̀ jẹ́ kí ni o ẹlẹ́bọ̀ ìyàtọ̀ tàwa nù láti bá sọ pé akọ̀ndẹ́mù kílọ̀bẹ́ kọ̀ndẹ́mù àwọn akẹ́ mẹ́tẹ́ ń sọ pé bí Islam ṣe fẹ́ nìyẹn àwọn ẹ̀kọ́ mú yẹn ṣùgbọ́n ètò ẹ̀ wá ní lákìdá tí ọ̀dá ẹ̀sẹ̀ lórí àwọn sàbí ànábì akọ̀ndẹ́mù wọn lé lórí ọmọ ya nkẹlẹ̀ kẹta tamẹ́ríkà ọ̀bẹ̀ rí nìyẹn ṣùgbọ́n kọ́ tó máa ń pè tí ń bẹ lábẹ́ tá a máa ń pè ní pé ọ̀fẹ́ kí àlùmọ̀ kan tají nítorí kẹ́ ẹ máa sẹ́ni kẹ́ ẹ máa bá business lọ kẹ́ ẹ máa wáyé kẹ́ ẹ máa jó disco kẹ́ ẹ máa rap kẹ́ ẹ máa mọ̀mọ́kúmu kẹ́ ẹ máa gbá géèmù kẹ́ ẹ gbá bọ́ọ̀lù jáàmù kẹ́ ẹ wòran náà jáàmù ẹ̀yẹ sá máa gbá bọ́ọ̀lù lọ ọ̀fẹ́ pọ́pọ́ lọ yọ lọ síbi pé ẹja lu ẹsẹ̀ ẹ má nàwó fẹ́ sí ma ẹ má kójọ torí ẹsẹ̀ gbogbo tí wọ́n pè ní Islamic awareness Amẹ́ríkà ló wọ̀ ọ̀fẹ́ yìí àárín kan méjì lọ wá níjọ́ tí mùsùlùmí bá padà sí ọ̀dọ̀ ẹnìkan tó ń sọ̀rọ̀ tó lè dá wọn padà tó lè jẹ́ kí Islam dìde bó ṣe dìde lójú ayé ànábì ìjọ́ tí mùsùlùmí bá rí ó tọ̀ ń wò ẹnìkan ni ó tọ́ wá lọ bá pé oṣù àmọ̀ tẹ̀lé ọ gbogbo tó wá ti ń wí àmọ̀ gbọ́ á sì máa lò tàbí ìjọ́ tẹ bá rí jẹ̀mọ́ tí è ṣe jẹ̀mọ́ kọ̀rọ̀ jẹ̀mọ́ gbangba tó pé gbogbo prógámù ẹ̀ pátá gbangba ní ìyẹn ni wípé àwọn mùsùlùmí ní bùkátà sí prógámù jẹ̀mọ́ tó kóra wọn jọ wọ́n wá lẹ́nì kẹ̀tẹ́ ń gbọ́ sílẹ̀ torí ìṣòro tá a lè ní níbi awareness ni pé ọ̀dá sùkùsùkù dáwáwà awareness kò lè kojú àwọn tó lè ètò yìí o ìgbà tí àwọn ilẹ̀ lárúbáwá ní Egypt ní Tunisia Algeria gbogbo ilẹ̀ lárúbáwá kódà Saudi Arabia tí wọ́n tají pé àwọn olórí wa ọ̀dá ìgbà yẹn lẹ̀rú ba Amẹ́ríkà ti Israel jù lágbàáyé ní òtàn ayé wọ́n rò bí awareness tí máa ń lead kí mùsùlùmí ọwá túnra rẹ̀ tó ó ní wọ́n mọ̀ yìí pé ìṣòro tí máa wà níbi pé kí ẹ sọ pé kò yé mi ní ìkan yé mi o èmi pápọ̀ yé o èmi pápọ̀ yé o ta ni mẹ́ńtọ̀ yìí gbogbo ọgbọ́n tá a bá ní ká gbọ́n gbogbo òye tá a bá ní a ní tí a bá ti lè padà sí ìpìlẹ̀ structure wa ìpìlẹ̀ ní pé Muhammadu Rasulullah ọ̀gá kan wájú walladina ma'ahu asiddahu ala al-kuffari àwọn yẹn kan wà kójọ pẹ̀lú ẹ̀ àwọn méjèèjì ẹ̀ àwọn náà kó gbogbo mùsùlùmí rìn báàbá ti rí olórí àtàwọn èèyàn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ tí wọ́n ń sáàfù ẹ̀ tó dóòtì
ẹ máa gbọ́ ǹjẹ́ à ń pè ní gbangba rí o tó o bá dálé kéwìlẹ̀ is not Islamic popular program. It's not Islamic popular program. We are talking about all Muslim. Tá bá sọ̀rọ̀ pa Mùsùlùmí, ẹ wò wọ́n bọ́ ṣe pọ̀, ẹ wà wo kí ni gbogbo wọn nídìí. Tó pé tí ẹ bá present tí ẹ nídìí, òkè bá sọ pé a fẹ́ jẹ gàba lórí Mùsùlùmí ò náà. Ní tí gbogbo Mùsùlùmí nídìí tó jẹ́ popular request, popular need, hajatul amma, hajatul jamaa. Kí ni gbogbo Mùsùlùmí nídìí? Ìgbà tá a bá rí ẹ̀dẹ̀ká àti jamaa rẹ̀ tó bá lè present ẹ̀, ìjẹ́ pè ní Islamic awareness ni wọ́n máa pè ní the guided Islamic awareness. Kí ni mo pè é? The guided Islamic awareness. Wọ́n máa pè ní asahwa al-islamiyya ar-rashida. Ìyẹn ní ìtají àwọn Mùsùlùmí tí ó rí ìtọ́sọ́nà. Ìtají wà ṣé kò ní rí ìtọ́sọ́nà? Ibi tí mo ti dúró yìí kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ìtají wà, ìta Amẹ́ríkà ń bẹ̀rù, ìtí West lè bẹ̀rù, ìtí New World Order tó lè bẹ̀rù, ìtàwọn ọ̀tọ̀ Ọlọ́run tó lè bẹ̀rù, òun náà ni the guided Islamic awareness. Ìyẹn ni lábá ń pè ní as-sahwa al-islamiyyatu ar-rashida. Èwo ní kìí ṣe rashida? Irú Arab uprising tó ṣẹlẹ̀ kọjá hù. Ẹ̀rí pé àkíyàn bàbá olú sultanu gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀mí yóò gbò fáwọn ahlan wa sahlan. Now ètò ẹ̀rí tó ṣẹlẹ̀ lẹ̀ lábá tó lé ṣe Mubarak lọ, tó lé president Tunisia lọ, ó bà ayé lẹ́rù, gbogbo ayé mi. Wọ́n rò bí Mùsùlùmí tó ti sùn tí wọ́n máa pè ní the sleeping giant, alìmúláàkù anáìm, àjànàkú tó ṣe kíni tó sùn, àwọn àlàjẹ́ bẹ̀ 2 billion tó sùn tí ó wà organized, tí ó ti jí ní ojú oorun. Wọ́n wá rò básìkò tó tí ó jí, torí tí Ọlọ́run ọba ṣe sára wọn gbọ́nsẹ̀ sùn lọ́wọ́ tí wọ́n bá fi lè jí, Amẹ́ríkà ọkà ọgùn ni. Nǹkan méjì la fi darí ayé tó le jù tí ẹ fi darí ayé. Ẹni ọba gọ̀ lọ́gọ̀, ẹni ọba gọ̀ lọ́gọ̀, tó tọ́lọ̀ bá ti ṣe méjèèjì yóò ṣe mẹ́ta fún ọ. Àkọ́kọ́ oní náà ní kí o lè kìmọ̀ lọ, ìgbàgbọ́ wọn pé bẹ́ẹ̀ kọ́ wá jẹ́ ìgbàgbọ́ tọ́lọ̀ máa welcome. Àmọ́ ká pé Ọlọ́run kò bá nídìí kí ẹ darí, kò wà ní fi kejì ṣe. Ìgbàgbọ́ tí ó lè kìmọ̀ Ọlọ́run kó wá kó gbalẹ̀, kẹ́nìkan máa pariwo ẹmọ Ọlọ́run ẹmọ Ọlọ́run ẹmọ Ọlọ́run, kó wá rí wí kí ìyàká ọmọ sí. Àmọ́ ká pọ́lọ́ máa fẹ́ kó rúùlù, yóò fi kejì ṣe. Ó náà ní rìjáàl, àwọn èèyàn kò dúró tì, wọ́n à nídìí owó rẹ̀, wọ́n à nídìí sálárì, Ọlọ́run kọ́ yẹ̀ sí. Nǹkan lẹ́yìn jẹ́ fi darí ayé nù, tí aláwọ̀ èèyàn yóò kọjá pé wọ́n múlẹ̀. Olóṣèlú tó léèyàn tó bá múlẹ̀, tí wọ́n sì gbàgbọ́ ní múlẹ̀, tí múlẹ̀ náà ń ṣiṣẹ́, ẹni wọ́n bá ti yapa sólóṣèlú ọkọ̀ ìjáwèrè ní àdùkò ní lówó lọ́mọ́. Àwọn olóṣèlú wọn máa strong jù. Àdìgbà tó ṣèlú wà bẹ́ẹ̀, òṣèlú lé. Ṣùgbọ́n ní ìsìn àwọn èèyàn ti ní tí ẹ fi lè já ìmùlẹ̀ tó róògùn ní kìí ṣe àárín àwọn àtọ́lọ́hùn. Kò sí ìmùlẹ̀ tẹ́lẹ̀ mú tí ò ṣe é já. Èṣù láàrú tó ṣe ètí ó ń pa àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó tó ti fún ẹlẹ́rọ rẹ̀ náà nígbà tí ọ̀rọ̀ ní ìkìmọ̀ lọ́hùn. Òṣèlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtí fi máa ń strong ní pé ẹ̀ẹ́mùlẹ̀ ẹ̀rọ àmọ́ àbàyè nípa ilẹ̀ tẹ́ẹ̀sìkiri tẹ́ẹ̀mù ní ìsìn tí orípa ìmùlẹ̀ dàmọ́. Ìyẹn ni pé ẹbọ ò lè lọ títí tó gbogbo ìmùlẹ̀ yẹn orí ẹbọ ni. The first thing tí ìmọ̀ fi darí ayé ó ní ìgbàgbọ́ tó ní nǹkan ṣe pọ̀mọ́ náà tààràtà, tó ní nǹkan ṣe pọ̀mọ́ náà tààràtà, torí tó bá ti yọ̀ǹda rẹ̀ fún ọ kò lè tẹ́ ọ tó bá gbé ọ̀gá. Nítorí ṣe ni pé ó lè mọ́ sọ́ọ̀dọ̀ ọ̀gá ayé àbọ̀gá ọ̀gá ayé, ọ̀gá ayé àbí ọ̀gá ayé, ó
ó lè jẹ́ pé ààyè rẹ lọ́lọ́run fẹ́ kó o rólù bọ́ bá sì fẹ́ gbé ọ jáde sílé ayé náà ọlọ́run ó fún ọ láwọn èèyàn tí wọ́n kó jọ àmọ́ nígbà míì ọlọ́kàn máa fẹ́ pe àwọn èèyàn sí àkíyèsí ni wọ́n tọ̀ wọ́n wà dídí yóò máa sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò sì máa múlẹ̀ kọ̀kọ́ já abẹ́hùn àmọ́ tọ́lọ́ bá ti kó èèyàn tí wọ́n fẹ́ fi darí ni o lọ́lọ́run sọ pé Muhammadu Rasulullah bẹ́ẹ̀ ṣe rí Muhammad mi mọ́ ránṣẹ́ o gbogbo tí ń wíwù ìgbàgbọ́ tó ní nǹkan ṣe pọ̀ mọ́ mi ni o ṣùgbọ́n kí ló wílẹ̀ kejì ẹ̀ walladhina ma'ahu àwọn tí ń bẹ̀lẹ́gbẹ̀ ashiddahu 'ala al-kuffar wọ́n lè sí kébìrì àwọn gbogbo ànábì ìrẹ́ ìmọ̀wọ̀n ànábì kúta wọn ọ̀jẹ́ yín ọ̀bàjẹ́ ebi Mákà àti Mádínà náà gbajúmọ̀jù àtàwọn àlù kéréje kọ̀ọ̀kan lójú ayé ànábì pé wọ́n gbà fún ànábì tí ó pa àwọn àlù yẹn sì ń tẹ̀lé ànábì àlù yìí ò pọ̀ gọ́rùn-ún kódà wọn ò pé 50 ìgbìyànjú ayé Umaru ìlú 1400 plus lọ́gbà fún Umaru tó wọnú Islam ìyẹn ni pé ẹni tó gbé ìgbàlọ́gbọ̀ lọ́wọ́ àtàwọn èèyàn tọ́lọ́ ń kóòtì tọ́lọ́ ń bá ti wá fún ọ ní méjèèjì yọ́ wà bọ́ design kan mẹ́ta tá a fi ń darí ayé léè tó hàn sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí ló hàn sáwà iná lọ bá ìjọba ẹ̀gbọ́n mi ẹni ọlọ́run bá gbójọba fún yọ́ darí that is political power àmọ́ bọ́bá gbé fún ọjọ́ ìbá ní yẹpẹrẹ rẹ yọ́bọ̀ fowó sí ẹ̀kẹta náà làwọn resources gbogbo nǹkan tó lò pátá yọ àpótí ọ gẹ́gẹ́ tó wá pé gbogbo àwọn nǹkan ìlọ́wọ́ tọ́lọ́wọ́ ọba fún ní faith ọlọ́wọ́ gbà kúrò lọ́wọ́ rẹ̀ padà ó faith nìkan lọ́lọ́ ni yóò lè ẹ̀yìn oní ọ̀là tó bọ̀ ìyẹn ni faith kí náà gbé ní faith ìyẹn ni pé ìgbàgbọ́ tó wá látọ̀dọ̀ Ọlọ́run tí yẹn gbé gbogbo tó fẹ́ ṣe lé lórí ìyẹn wà lọ́lọ́run sí farabi ó rán bẹ̀rù lára Islam ìjẹ́ ń bẹ̀rù lára Islam náà ni pé Islam ò ní rìjáàd ọmọ ń kó èèyàn jọ tí wọ́n surround faith yẹn lè pè ní faith yẹn lè pè ní message ó náà ní Islam tẹ́lẹ̀ kan bá ti dìde tó bá ti máa pariwo pé ìtọ́lọ́wìrì tọ́lọ́wọ́n bá ti kọ́ ọmọ ogun tì lọ́dọ̀ Ọlọ́run fẹ́ kí tẹ́ntàkùrì òkìní òkọ́ extend àdúkó múlẹ̀ láàyè ibi tó bá wà ó lè jẹ́ ààyè tó wà ó sì lè jẹ́ ayé títà náà bí ayé ni àmì wà Ọlọ́run máa ń gbòdìdè ìlú wọn lọ́rọ̀ gbé ẹ̀dìdì sí irú tí ń ṣẹlẹ̀ ní wòye message ó wá látọ̀dọ̀ bàbá wa Olúwo wọ́n pariwo ẹbọ ọ̀dá ó ti rẹ̀ ẹbọ ní ìsìn ọdún kẹwàá rẹ̀ o ọdún kẹwàá orí ẹdún kẹwàá ìyẹn ni pé lẹ́yìn ọdún 9 táwa ń complete ọdún 10 lọ ẹ rí pé gàràgàrà tẹ́bọ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú ti ti ẹbọ ti ń tìjú ó ti tìjú ẹ̀gẹ́ ó ti sú ẹbọ kí ló dé nítorí pé alágídí tí ń pariwo nípa pé a ní wọ́n bọ̀ ọ̀kànlẹ̀ ni kò kúrò lórí ohun rẹ̀ ẹ má wùlẹ̀ sọ kankan ẹ̀ka sọ nípa ẹbọ torí gbogbo tí mẹ́nu Islam ojú 99 lọ nǹkan ẹyọ kẹ́ ìṣẹ́gbẹ́ rẹ̀ bí èyí tí máa bẹ̀rẹ̀ jẹ́ kẹ́lẹ̀ máa pè róòrò ní ìṣẹ́gbẹ́ rẹ̀ ṣe rí tí èèyàn bá ṣe 99 Islam ó wá mú ẹyọ kan òfin ilẹ̀ Ọlọ́run sì bà gbogbo 99 jẹ́ gbogbo nǹkan tí wọ́n ti sọ kí ro ẹ̀ka àwẹ̀ o ẹ má ṣe sìnà o ẹ má mutí o ẹ má ṣe bá o ẹ ṣe bá o ẹ ṣe bá o ẹ má ṣe yó ẹ ṣe yó gbogbo ẹ̀ 99 ẹyọ kan pé tọ́wọ́ bá ti páàsì mẹ́ta gbogbo nàìjíríà Ọlọ́run ti ẹ̀fẹ̀ rí ògbà kan tẹ̀ láṣẹ ìwú òun náà lẹ́bọ òfin àkọ́kọ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́ gẹ́gẹ́ ní rí Ọlọ́run fi òní ń pa kúrò lójú èèyàn pé bíbá pé ọ̀sán Ọlọ́run di dọ́bù méjì àbí ọ̀ká tébù Ọlọ́run wádà kí á ní nǹkan ní ìtọ́jú ẹ̀sọ́ nígbà wọn ní kọ́ wọ́n mutí torí titanic bẹ́ẹ̀ tó fi ní mutí ní ìsìn bẹ́ẹ̀ fìlà àdìbá ní kéèyàn máa mutí èèyàn má pé kéèyàn ká ṣe sùúrù fún ni ọmọ àkọ́tí fún ọ padà tó ìgbà ní kọ́ máa mutí láàárọ̀ kó lè bá mú yó kó mú sùn ni àbí bẹ́ẹ̀ tí ọba tí ó ní ká máa mutí tó ní ká máa ṣìnà tó ní a máa kírun tó ní ṣe má ṣe ọba gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀gbàgbọ́
ọwá múra sófin rẹ̀ sọ́bọ́là kéèmù tí ọ̀nà kọ́kọ́ fẹ́ gbọ́ ní pé sọ kọ́kọ́ mọ̀ mí ná ó ní olùwọ́ ọlọ́ha èmi ẹyọkan Allahu Samadu gbogbo mi ni wọ́n máa gbọ́ gbogbo bùkátà lámúyà ní dí èmi èrè ẹ̀ wíìkì ẹni bá máa bímọ ní máa wíìkì gbogbo tó bá ti ń produce ní máa wíìkì èmi ò bímọ wàlámù yúùlẹ̀ èmi ò sì ní ẹnì kankan tó bí mi wàlámù yakun lahu kufuwan ahad kò sí ẹnìkan tó lè ṣe déédéé igbákejì mi ẹni kúfù ìgbẹ́jọ́ kúfù ní pé ó tó ilẹ̀ tó tó mi èmi nìkan iná ìmọ̀ dá wà kò sẹ́ni ó tó mi bẹ́ẹ̀ fi ṣe igbákejì ni àbẹ́lẹ̀ tí ẹyọkọ́ òun náà sì fẹ́ dàbí ọlọ́run kò sẹ́ni tó dàbí ọlọ́run o ló ẹni ẹ̀wọ̀ ọ̀sàdà wà lọ́tọ̀ tí ẹni that is oore tó pọ̀ jù tó dáa jù tó lọ́ọ́ ṣe fún àníwò ìwádìí dájọ́ pé ìwò báyìí olúwo lókù tó dákọ̀ kò sí èyí olúwo tó lọ olúwo mọ́sẹ̀bọ ó ti wá rẹ̀ ẹbọ àwọn agúmẹ̀tì sáà ń wá ní lóríṣiríṣi èyí tó wá kẹ́yìn ó ní pé sọ̀rọ̀ àwọn bàbá rẹ̀ tó ń depo sí lórí wọn ń ṣépè ẹ̀fọ́ ọmọ ó sì rú ẹ̀fọ́ tẹ́rí ìjọ tí olúwo ọkọ̀ sọ ọmọ wò pé òtọ́ ti ẹ̀gbẹ́ àwọn dẹ̀dẹ̀ yìí tí a bá gbọ́ pé ọmọ ó sì rú ẹ̀fọ́ wọ́n má ti ẹ̀ gbọ́ gan tí ọmọ pé tó ń depo sòsì pé bàbá rẹ̀ hùn bó ṣe ń depo sí lórí wọn ó depo sí wọn náà lórí kò yẹ kó ronú pé wọ́n lè depo sí wọn náà lórí the argument ó jẹ́ kó jẹ́ wípé lónìí àwọn universities sẹ́pẹ́ ní university ó kàn lè máa sọ fún apá àjábọ́ látòjú ọ̀rọ̀ wọ́n máa sọ àwọn adẹ̀dẹ̀rìn ọ̀rọ̀ táwọn ẹlẹ́bọn máa sọ ó gbọ́dọ̀ bá onímọ̀ sọ̀rọ̀ pẹ̀lú kí ni ọpọlọ lónìí àwọn onímọ̀ university àwọn ọ̀làjú ìfún kó tó kan university ẹ bá rọ́pọ̀lọpọ̀ tó lajú tó jọ máa rẹ̀ ẹgbẹ́ àwọn èèyàn lẹ́kẹ̀ẹ́ ẹbọ náà wọ́n máa rí ẹbọ bíi ìranù bí rádaràda bẹ̀tí wọn ò ní sọ̀rọ̀ wọ́n ní pé àwọn bàbá wa lónìí olúwo lọ́wọ́ jẹ́ wọ́n mọ̀ pé bàbá yìí lónìí lára sọ fún àwọn bàbá yìí lónìí kẹ́ni kó mú kó dodo òbí mọ́ ni wọ́n á bínú dodo wọ́n á ní wọ́n tó máa wá tọrọ ọmọ lọ́wọ́ òun bàbá rí ọlọ́run lọ́nà ọmọ. Ágúmẹ̀ntì yẹn majority ọmọ lẹ káàró òjìire ti gbà wọlé àwọn kankan bẹ́ẹ̀ tó pé ẹ̀rù ọmọ bà yín wípé tí wọ́n ní lu olú òpa níbi tí ń lọ yìí o ẹ̀jẹ̀ jákàmọ́ rí pé àwọn èèyàn wọ́n ti ní inú pé èyí lọ já wa lọ́jà géètì wọ́n ní inú pé àgbà yìí gbọ́ àwọn ọlọ́jọ́ máa ń pa á fún àwọn ẹ̀tọ́ já wọn rè kò sí ibi tí tọ́ọ̀gì kan gbọ́ tàwọn yìí dùn lè ẹ̀rù olúwo ó ti gbé inú bí tọ́ọ̀gì tí kò bá wá mọ́sálásí ó sì mọ̀ kan pé àwọn òòṣà irọ́ ni olúwo ti jẹ́ àrọ̀ pé kí ni because ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí táwọn ẹ̀gbọ́ òòṣàgbọ́ àǹfààní màmú gan ẹ̀rù ń bá ń pa òòṣà nígbà mo wà kékeré lérí ọ̀nà tábà fẹ́ yà sílé ọlọ́run tábà ń bọ̀ ní AUD akíwẹ̀ wà ní tábà lóòṣà kan bẹ́ẹ̀ àwọn ọmọ bá sọ fún mi lórí mi wọ́n fi ṣe Muhammadu bí eré ìparí ọdún wa ìwọ́n fi ṣe ànábì Muhammadu wọ́n bá ní èmi náà sì máa ṣe wáàsì wọ́n bá ní ń wá o òòṣà kan bẹ ní gírí o kò sẹ́nìkan tí wọ́n kọjá bí òòṣà hàn ọ̀dọ̀bálẹ̀ ni ẹjọ́ àbájọ́ wá dọ̀bálẹ̀ kó tó dọjọ́ kejì ó kù láwọn ọmọ bá wá gbé mi pé káwọn á wo òòṣà kan wọ́n ní ẹ bá kọjá ń bẹ ìmọ̀ sí wọ́n sọ wọ́n kò sí jíjẹ́ òòṣà mo tó ti kó wọn lọ ibi ẹbọ wà tí owó wà ń bẹ tàbátí àdá kó owó bẹ tí àwọn ti gbàgbọ́ pé bí àrẹ́bí fi Muhammad gidi lè fi lẹ̀ wọ́n bá ní ká lọ sí òòṣà ẹ̀dọ́ òun òrò lẹ́ẹ̀mejì pé àwọn òtẹ̀lẹ́gbẹ̀dẹ̀ wọ́n ní òòṣà nù lọ́ọ̀kan wọ́n tó gbọ́ ẹgbẹ́ tó àti kọjá ń bẹ yọ ọdọ̀bálẹ̀ ni ọmọ ẹyọ kan tó tẹ̀lé mi débẹ̀ ọdọ̀bálẹ̀ mo ní abíkẹ́sọ ó ní òun ọdọ̀bálẹ̀ tó ń wo èmi àwọn òwò pé ṣé lóòótọ́ ni pé téèyàn bá kọjá bí òṣà èmi ò ní dọ̀bálẹ̀ ó sáàrí mi pé mi ń dọ̀bálẹ̀ ṣùgbọ́n wọn mọ̀ pé pàmò délé kùrùsí ò ti mọ̀ kà yóò tó 300 kọ́ yẹ̀ ní pé gẹ́gẹ́ ń bẹ tí máa rá lù yàn pa lóòótọ́ ní ìdọ̀bálẹ̀ ìṣèjú wọn lóòótọ́ ṣùgbọ́n mo lọ dọ̀bálẹ̀ mi fún Ọlọ́run tó máa rí ní ṣùgbọ́n ọjọ́ kejì ìmìnà tí wá di ẹ mọ̀ wípé àwọn àgbàgbọ́ òrìṣà yẹn òun lọ́balẹ̀ Yorùbá jẹ́ ní ọjà kóòlù tó kanáà ṣe rí gbogbo mọ̀tí ẹ̀bá rí oníláyé náà bá wá ìmọ̀ ní pípọ̀ ọmọ pé Ọlọ́run ẹ̀yọ̀ kan ni tó bá ti wá sọnù bí Ọlọ́run gbogbo mọ̀tí orí oní ó ti useless because wọ́n máa gbọ́ ọmọ ọba fún kíni Ọ̀ṣun ni Ọlọ́run tó yẹ ká yìí lóògbò pé atúndìtẹ́tì kàbáyì ó ti sọnù wájú Ọlọ́run bóòlù tó fẹ́ lọ́gbọ́n wọ́n gbọ̀ wá ni wọ́n sọ wá dìdàkudà bá ṣe dà ẹ máa wò wọ́n o tẹ́yìn rò pé bọ́ ti wà wọ́n ti bàtà Yorùbá jẹ́ àfitọ́lọ́ ń bá fi mọ̀ ọ́ ètòjọ́ tó bá sọ̀tà kàrá yìí àìmọye ni kí ló dé nítorí pé ẹlẹ́bọ tí wọ́n jẹ́ wọn ọmọ nǹkan kọ́ wọn ọmọ nǹkan ká
wọ́n ti kó gbogbo rọ́pọ̀ mọ́ra wọn àwọn àmọ́ bá ṣe yẹjú wọ́n mọ́ gbogbo òtẹ̀tẹ̀ ń parí ìsìn ókè ọ̀dẹ́ tó ti kọ́ àwọn àtàkà ó ní wọ́n mọ̀ ní yí pé Oòduà gan pé a ti kọ́kọ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó wá sí ìrìn padà lọ sílẹ̀ lágbàá kọ́ mọ́ ẹ̀tẹ́ kẹ́kẹ́ ẹ mọ̀ pé kátàkátà ní wọ́n mọ̀ nǹkan kọ́ wọn mọ́ bọ́sẹ̀ bẹ́ẹ̀ yí sàdáyẹ rí ìtàn wọn ìtàn làwọn ẹlẹ́bọ̀ wá hijack wọn á pa irọ́ fún wa irọ́ tí wọ́n á sú wa àmẹ́ tí ó yẹjú rẹ̀ títí tọ́lọ́run fi wá fàyọ láti wò pé wá yẹjú ẹ̀ ẹ̀wọ̀ olóṣèlú nítorí wá ní èdè lẹ́yìn ẹ̀ wa ò ní pé ẹ má jẹ́ ká relent ká máa lẹ̀pọ̀ níbikíbi tá a bá wà ká máa lẹ̀pọ̀ ká máa lẹ̀pọ̀ ká máa lẹ̀pọ̀ tí ó bá sì rí pé Ọlọ́run bá fẹ́ wa o dáwà dìde níbi ẹ ti bí àná bí ìgbà tí wọn ò gbà Ọlọ́run gbé lọ Mádínà kó kó Mádínà bí mo ṣe sọ̀rọ̀ Ọlọ́run ló jẹ́ kí Mákà tètè gbàgán ayáyé ọ̀bà tó mọ̀ tó Mákà ń jẹ́ Mákà tí ń tọ́ka sí pé ibi tó tọ́ bá ti dìde a máa gbà fún ẹni ọba dìde ń bẹ tìlútìlú ni Yorùbá lóye Sókótó ni Sheikh Usman Bùnú Fódì olófíìsì headquarter gbogbo Haúsá ló bá fún Sókótó ẹwà èyí Yorùbá mùsùlùmí ẹwà ní ẹ̀rì kan sí ẹ̀rí kankan sí àyàfi kálẹ̀ Kùránì ní àyà tí mo ka dúró tó àyẹ pé Ọlọ́run ní alladhina kafaru wà wọn kèfèrí ba'duhum awliya'u ba'd wọn bára wọn ṣe illa taf'alu bó ṣe ń bára wọn ṣe tẹ́ ń pariwo àwọn onígbàwọ onígbọ̀ báwọ̀ bá gbáwọ onígbọ̀ àwọ̀ àtẹ Ọlọ́run ní bẹ́ẹ̀ náà bá lẹ̀pọ̀ mọ́ra ayé iṣẹ́ gbọ́ takùn fìtínàtì wọn lọ ni wa fasadun ìbàjẹ́ tẹ́ fẹ́ kọ́ stop kò ní stop yóò máa pọ̀ sí àwọn adéwájú Ọlọ́run àbí alẹ́ rẹ̀ ẹjá máa lẹ̀pọ̀ mọ́ra wa ká máa wára wa rí ká máa sálámà síra wa ká máa gbà fúnra wa bọ́sẹ̀ máa ṣe lójú ayé ànábì ni pé ohun ànábì lè ṣáájú káwọn èèyàn ti rí wọn àmọ́ wá ìbò lọ́wà wọn à lẹ̀pọ̀ àti wà pẹ̀lú ẹ̀ lórí ìjọ tó lọ Mádínà òkà tí ọmọ kó ti gbà fóònù lọ́wọ́ pàdé ẹ̀ wọ́n ti gbọ́ wọn á dúró tó òdodo wọn tí a bá ṣàjọ òdodo ṣàwájọ òdodo yìí tẹ́ni ọba wí bá lọ tán yóò tó pòórá agbọ́dọ̀ ṣàjọ ní ká wà well organized ẹwọ́ lọ́jìkì kíní olúwo sọ̀rọ̀ kan lọ́jìkì Mákà Mádínà nù o gbogbo àwọn ará tọ́gbà náà bí gbọ́ pátá ń kóra wọn lọ Mádínà 15,000 wọ́n bá o gbogbo ará Mádínà wọn ju 50,000 lọ gẹ́gẹ́ bí ìwádìí oríṣiríṣi tẹ́ra Ànábì wa kó ohun kàwà bá wọn ti wá di 32,000 ló fi control rẹ̀ gbogbo mùsùlùmí bẹ́ẹ̀lẹ̀ Yorùbá wa náà ní ìdíkà àìdá kí stéètì kan tá a bá ní gọ́ọ̀nù ẹ̀yọ kan péré bóyá lọ́sùn ilé ìsìn gbogbo mùsùlùmí wa bá wa lọ́sùn ẹ̀yà bá wa sí wò tá a bá ní gọ́ọ̀nù ẹ̀yọ kan péré gbogbo tí Islam nídìí láti sponsor ó lè sponsor ilẹ̀ Yorùbá ẹ̀dí gẹ̀ẹ́jì Yorùbá mi àṣírí ọ̀rọ̀ nu o gbogbo mùsùlùmí a gbọ́dọ̀ lẹ̀pọ̀ káwa plan káwa léètò láti dáàbò bora wa àwọn òwà apáàyàn o ẹni bá múra nù wa láti pààyàn kì í ṣe mùsùlùmí nìkan kọ̀dá ìpìpì Ọlọ́run àlàáfíà làwa mú wa àmọ́ wa la lè fi àlàáfíà kalẹ̀ torí àwa la mọ Ọlọ́run ní kíni ẹ̀yọ̀ kan subhana rabbika